lásìkò ọ̀dà owó yìí Abíọ́dún àti Ṣẹ́gun jí màálùú méje gbé ní Ṣàgámù, ọwọ́ ti tẹ̀ wọ́n. Aláròye máa wí o. níṣe làwọn aráàlú ń ṣẹ́ ìpè ràǹdùràǹdù fún àwọn géńdé afurasí ọ̀daràn méjì kan, Kamilu Abíọ́dún àti ọ̀rẹ́ rẹ̀ Ṣẹ́gun Adésànyà, bí wọ́n ṣe ń pè wọ́n ní ọ̀dájú asọnidonígbèsè ẹ̀dá. Bẹ́ẹ̀ ni wọ́n ló yẹ kíjọba sọ wọ́n sẹ́wọ̀n fọ̀páwọ̀n ni fún bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n nídìí olè ńlá tí wọ́n jà. Àwọn eléyìí kò gbé adìyẹ o, wọn ò sì yà nísọ̀ eléwúrẹ́. Ọ̀dọ̀ àwọn onímàálùú ni wọ́n kọrí sí ní tiwọn. Màálùú méje sì ni wọ́n jí gbé níbi táwọn tó ń sin ẹran ọ̀sìn nílùú Ṣàgámù kó wọn sí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Babáṣèyí Olúṣèyí tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún Aláròyé nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù keje tá a wà yìí sọ pé ọgbà tí wọ́n ti ń sin màálùú tó wà ládùúgbò Maskoli nílùú Ṣàgámù nípínlẹ̀ Ògùn làwọn afurasí yìí ti lọ jalè wọn ọ̀hún. Wọ́n ní òwúrọ̀ ọjọ́ 25 oṣù keje yìí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ṣàgámù gba ìpè pàjáwìrì kan níbi táwọn tó ń sin ẹran ọ̀sìn ti mú igbe bọnu pé kí wọ́n gba àwọn ò ríru eléyìí rí. Màálùú táwọn fi sórí ìso lálẹ́ àná lọ sùn méje ti pòórá bí iṣó kílẹ̀ tó mọ́. Bẹ́ẹ̀ màálùú kì í ṣe bébà tá a bá ní bóyá atẹ́gùn ló fẹ́ lọ. Kò sì sí àkọlù àwọn báńdíìtì kankan lóru mọ́jú. Láì jáfara, àwọn ọlọ́pàá àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Ṣàgámù bẹ́ sígboro láti fimú fínlẹ̀ kí wọ́n sì ṣe ìwádìí. Ìgbésẹ̀ náà sì so èso rere nítorí òwúyẹ́ kan sọ fún wọn pé ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú Òde làwọn ẹlẹ́kẹrú yìí gbà. Ọ̀nà ibẹ̀ ni wọ́n fẹ́ bá sá lọ pẹ̀lú ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n gbé wá. Èyí làwọn ọlọ́pàá tó ń ṣe pàtiróòlù fi tara ṣàṣà gbọ̀nà ẹ̀yìn lọ lúgọdè wọ́n. Nígbà tí ọkọ̀ àwọn afurasí náà yóò fi kọjá, wọ́n ti bá àwọn ọlọ́pàá níwájú, wọ́n sì dá wọn dúró. Ibẹ̀ ni wọ́n ti gba àwọn màálùú méjèèje náà lọ́wọ́ wọn pẹ̀lú ọkọ̀ Nissan Capstar tí wọ́n fi kó àwọn màálùú náà sí. Ọwọ́ sì tẹ méjì nínú wọn. Abíọ́dún ẹni ọdún 35 àti Ṣẹ́gun ẹni ọdún 37. Wọ́n láwọn tọ́wọ́ báyìí ti wà lọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń bá ìwádìí nìṣó kí ọwọ́ lè tẹ àwọn ẹmẹ̀wà wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ olè ajímàálùú kiri. Nínú àṣeyọrí míì táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe, kọmíṣánná ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájúní sọ pé bí kò bá jẹ́ ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tó ń ṣe pàtiróòlù tí wọn ò sì fìgbà kankan túra sílẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan ìbá wáyé lágbègbè Onígàárí lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 26 oṣù keje yìí. Wọ́n láwọn ọlọ́pàá gbọ́ báwọn èèyàn agbègbè náà ṣe ké gbàjarè ní nǹkan bíi aago 7 alẹ́ kọjá pé àwọn afurasí ajínigbé ti ṣàkọlù ní abúlé Onígàárí tó wà nítòsí Ògúnmákin. Kíá sì ni wọ́n ti lọ síbẹ̀. Wọ́n ń gbúròó ìbọn àwọn ajínigbé náà. Àwọn ọlọ́pàá náà sì ṣínà ìbọn tí wọ́n bolẹ̀. Èyí mú káwọn agbébọn náà yọ̀ǹda ẹnìkan tí wọ́n fẹ́ jí gbé. Òun ni wọ́n bá bẹ́lùgbẹ́, wọ́n sá lọ. Àwọn ọlọ́pàá ṣáájú ẹni orí kó yọ yìí, wọ́n sì sin òun àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ dé tẹ̀sán ọlọ́pàá Ògúnmákin. Wọ́n pèsè ààbò fún un nígbà tí wọ́n sì ń lépa àwọn ajínigbé agbébọn náà bóyá ọwọ́ yóò tẹ̀ nínú wọn láti fi wọ́n jófin. Ọ̀jájúní ní táwọn bá ti parí àwọn ìwádìí gbogbo, àwọn arúfin tó wà lákọlò wọn gbogbo yìí yóò bẹ̀rẹ̀ sí káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.